adúpẹ́ fún Ọlọ́run, adúpẹ́ ní ẹ̀kan sí apárí ọgbà pẹ̀lúgbónú alhamdulillahi rabbil alamin fún oore àánú tí Ọlọ́run bá Allah tí ó ṣe fún wa tó wà láǹfààní kátùmọ̀ bẹ́lẹ́bẹ́lẹ́ àyílé ní àmà ìtọ́lọ̀bá sí wa máa lóore kọ́lọ̀ sí àlékún dáadáa wa ọba yìí náà lọ́ba tó dá wa olúwa tó mójú tó wà ọba tó rẹ̀ wá o náà lọ́ba tí ara wọ́ra sẹ̀sí ń gbà Ramadan ń bọ̀ ta ní kojú Ramadan bá wa láyé tó wá fún aláǹfààní kó dáa tó dùn bá láyé a ń ṣe ní èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ̀wá ẹ̀rù tàbá dámọ̀dá sí mẹ́ta ìdákanọ̀dá mẹ́ta tó náà láwà náà ẹ̀rù a máa gbọ́ lẹ́nà àgbàlagbà wọ́n ní awwaluhu rahma pé ìdá àkọ́kọ́ Ramadan ìkẹ́ Ọlọ́run ni wasatuhu maghfira ìdá ẹlẹ́ẹ̀kejì mẹ́wàá ẹlẹ́ẹ̀kejì wọ́n ní àforíjì ni wa akhiru ìdẹ̀kùn minan nar ìgbẹ̀yìn ìdá ẹlẹ́ẹ̀kẹta ìdágbẹ̀yìn wọ́n lọ máa fi ń bọ́kùn lọ́rùn ẹrú kó nú ẹ̀dọ̀mà àlìjánà ìrọ̀lọ́run àsìkò àánú ìkẹrẹ láwàáyé máa yíwá kó nú kẹrẹ ìgbàkan àforíjì náà tó ń bọ̀ mọ́sá àforíjì síwájọ́wá ìbọ́kùn kó lọ́rùn ẹni kó nú ẹ̀dọ̀mà àlìjánà lọ́rùn mọ́sá ṣe fún wa ọba yìí náà láń jẹ́rìí pé kò kó méjì kò lórúkọ lọ́ba kan òun lọ́rọ̀ àwọn ànábẹ́ ọlọ́ọ̀bá níṣẹ́ tó fi ànábẹ́ Muhammad sallallahu alaihi wasallam sí òpin wọn ìkẹ́ ọlọ́ọ̀lọ́ọ̀lọ́ orí ajẹ́jẹ́ náà lọ́ọ̀kọ́ mọ́ bá ànábẹ́ Muhammad àti gbogbo àwọn ànábẹ́ ọlọ́run tí wọ́n ṣe rọ́ síwájú ànábẹ́ ìbánikẹ́ wọn àwọn sàábẹ́ ànábẹ́ yọ́nú sí wọn ajá tó tẹ̀lé wọn já tó tẹ̀lé wọn já tó tẹ̀lé wọn bá ní ọsùn wọn ìwọ Ọlọ́run jókòó dórí àwọn náà kó dórí àwọn ọmọdọmọ wa ilé náà ni al-jumu'atu ath-thaniya iná jímọ̀ ẹlẹ́ẹ̀kejì inú Ramadan 1447 2026 tí a ń bá lọ díẹ̀ asma yí pé Ramadan Mosque barakat wal khairat wa ta'at wal qurbat wal maghfirat wa rahmat Ramadan àsìkò pàtàkì kan ní tó kún fún ìkẹ́ Ọlọ́run tó kún fún àánú Ọlọ́run tó kún fún ìgbọ́rọ̀sọ̀ Ọlọ́run bá lẹ́nu tó kún fún ìdúró ẹ̀bẹ̀ ẹ̀rí ilé iṣẹ́ ni ẹ̀rí Mosque Ahmad ilé iṣẹ́ ni dáì fi ṣeré tó bá ti bá mùsùlùmí láyé a máa ń jàǹfààní rẹ̀ abala méjì ó ní mùsùlùmí bá Ramadan lò abala kan pè ní alijanibu ash-shu'uri al-wujdani abala kejì wọ́n pè ní alijanibu as-suluki al-ijtimai abala lákọ̀ọ́kọ́ yẹn o náà ni ìbọ́lọ́wọ́ bá lò ma Allah al-muslim as-sa'im ma Allah musulmi aláwẹ̀ ìbọ́lọ́wọ́ bá rẹ̀ lò al-muslim as-sa'im ma'an nas musulmi aláwẹ̀ ìbọ́mẹ̀ ẹ̀dẹ́yàn lò àwọn nǹkan méjèèjì ìlójúṣe wa nínú Ramadan kayfa nata'amalu ma'a rabbina subhanahu wa ta'ala báwo la ṣe bọ́lọ́wọ́ bá wà lò wa kayfa nata'amalu ma'a al-khaliq ẹ̀rì bóò la ṣe bá ẹ̀dọ́ náà bá lò annas àwọn èèyàn ẹ̀rì
tí a bá wo abala alákọ̀ọ́kọ́ yìí máàlá ìbẹ̀ ló bí àṣíyà àwẹ̀dá ń gbà tọrọ lọ́nà ló bí ta'alluqul masajid ìmá fi masálásí ṣeré ìmá wà masálásí ń gbogbo gbà abala bọ́nà bá lónìí Al-Qur'an Karim tilawatuhu hifzuhu tafsiruhu tadabburu ma'ani Al-Qur'ani bá Al-Qur'ani lò ìhà rẹ̀ kíkà rẹ̀ gbígbọ́ rẹ̀ ìmá jókòó tí má jí ń ké Qiyamul layl ìmá ìdẹ́lẹ́lẹ́ má jí tó bẹ̀ lórí Tarawih ìbọ́lọ́wọ́ bá lóní ẹ̀rì al-i'tikaf tó bá di àìbá di ogún ìkórasí mọ́sálásí ìbọ́lọ́wọ́ bá lóní àdúà ìbọ́lọ́wọ́ bá lóní ẹ̀rì as-sadaqa sàrá tàbí ojúrẹ ọlọ́run az-zikru wal-fikru ìrántí ọlọ́run ìrònú ń pa tọ́lọ́ bá dá ẹ̀rì muhasabatu nafs ìṣirò ẹ̀mí wa ẹ̀rì tàbá wo àwọn kan tí a sọ yìí a rí pé kò dé níbi mẹ́wàá tàbí bá wà lọ ilé náà ń pè ní ma'allah as-sa'im al-muslim as-sa'im ma'allah tọba bá sì pé ma'anas àkọ́kọ́ mẹ́ al-ihsan ila az-zawja wal-awlad ìṣe dáadáa sí àwọn ìyàwó wa àtàbájọ́kùnrin ìṣe dáadáa sí àwọn ọkọ wa àtàbájọ́bìnrin wal-awlad àtàwọn ọmọ wa ní Ramadan al-jawd wal-karam ìjẹ́ ọlọ́wọ́ rẹ̀ sáwọn èèyàn inú Ramadan ẹ̀rì silatur rahim ìdá ẹbí pọ̀ inú Ramadan ìtíyàmù ta'am ìmọ̀ fún àwọn ẹ̀lọ́ oúnjẹ inú Ramadan ẹ̀rì qada hawaji nas ìmọ̀ bá àwọn ẹ̀gbọ́ bùkátà wọn ìran àwọn èèyàn lọ́wọ́ lórí tí ó bá jẹ́ ohun kúsòrò wọn ẹ̀rì al-islam bayna nas iṣẹ́ àtúnṣe láàrin àwọn èèyàn ẹ̀rì ẹnkọ́dọ̀lọ́gẹ́ ìlà àwọn èèyàn kó nú tẹ̀rì ìyẹn ni da'watuhum ila al-islam ikhrajuhum min adh-dhulumati ila an-nur ká pé àwọn sínú islam ká yọ ẹ̀kọ́ nú òkúrẹ́ sínú mọ́lẹ̀ ọlọ́run onísìná ni ó lè ní ọmùtí ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ilé níṣẹ́ fún mùsùlùmí àbá ọlọ́run bá lò bó ṣe tọ́ bó ṣe yẹ àbá àwọn ẹ̀dá ọlọ́run bá bí ẹgbẹ́ wa lò bó ṣe tọ́ bó ṣe yẹ ẹ̀rì méjèèjì láti kó pọ̀ kí ojúṣe ọ̀nà Ramadan kó tó lè dìbòsẹ̀ kó rí kí kọ́lọ̀ nìkan láàmà bá lò wá pa àwọn èèyàn tí tàbá àwọn èèyàn nìkan láàmà bá lò wá pọ̀lọ́ bá ti eléyìí náà ń pè ní mashru siyam fasting project bóòlùfẹ́ relate mọ́nà ọba bóòlùfẹ́ relate máwọn ẹ̀dà ọlọ́ ṣùgbọ́n pípẹ́ tá a fẹ́ yẹ̀wò lè ní gan o náà ní pé a fẹ́ yẹ àwọn abala kan wò inú fíkì síyà nígbà Ramadan ń bọ̀ a sọ wáyé pé inú ojúṣe mùsùlùmí fún Ramadan ó ní múra lẹ́dẹ̀ Ramadan nígbà wá ń ka àwọn ìmúra ìyàwó aka ìmúra kan pàtàkì a ń pè ní al-istidadu li-ilmi wal-fiqhi ìgbáradì ti ma tàgbọ́yé ẹ̀sìn ó ní pé annasu musiyama ó ní ká gbá àwẹ̀ tá ń sọ yìí bil-fiqhi pẹ̀lú fiqhi Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ma yuridullahu bihi khayran yufaqihuhu fid-din
ó ń gbọ́ ẹnikẹ́ni tọ́lọ́ bá gba dáadáa lérò nítọ́lọ́ bó ṣe fún ni yóò jọ gbàgbọ́ yẹ́sì mùsùlùmí máa ń sin Ọlọ́run pẹ̀lú fíkì sí àmù wá pọ̀ láti pé bóòlá ṣe bẹ̀rẹ̀ bóòlá ṣe wóṣù ló ti bẹ̀rẹ̀ títí tí gbogbo nǹkan tọ́rọ̀ pọ̀ ma ọ̀rọ̀ tàràwí ó wà ń bẹ ọ̀rọ̀ ìtìkáf ó wà ń bẹ ọ̀sàkátẹ̀lì fẹ́dẹ̀ ó wà ń bẹ ọ̀rọ̀ ìyá Lailatul Qadr ó wà ń bẹ àti bẹ́ẹ̀ 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 lọ àwọn abẹ́rẹ̀ kan wá máa ń bẹ tí ó kọ́mà tí àwọn èèyàn lè máa bẹ̀rẹ̀ lọ́dọọdún wọ́n pè ní masailu hawliya masailu sanawiya ìbéèrè ọdọọdún ni wọ́n bẹ̀rẹ̀ lọ́dún ìgbẹ̀gbẹ̀ tó máa bẹ̀rẹ̀ lọ́dún tó ń bọ̀ ọdọọdún ni nínú àwọn abẹ́rẹ̀ fíkìsíà afẹ́ fún wa ní díẹ̀ mẹ́ àkọ́kọ́ nínú àbẹ́rẹ̀ tí a máa ń bẹ̀rẹ̀ òun náà ni pé mata yanwi sa'im niyata siyam Ramadan wa kayfa yanwi ìbéèrè àkọ́kọ́ nù níbo la máa dà níyàwẹ̀ níbo lẹ́ẹ̀kẹ́láwẹ̀ dà níyàwẹ̀ bóòlù sí dá hadha su'al muhim jiddan ìbéèrè ó ṣe pàtàkì tó bó náà ní ìpìlẹ̀ àwẹ̀ wa ìpìlẹ̀ ẹ̀ṣẹ̀ wa ọlọ́bá ń sọ wọn suratu Bayyinah ọlọ́nuwa ma umiru illa liya'budullaha mukhlisina lahu dina hunafa wa yuqimu ssalata wa yutu zakata wa dhalika dinul qayyimah ọlọ́ni àpàwọn tẹ́síwájú lásẹ̀ kankan pé kí wá sí ọlọ́ọ̀bá lọ́kọ̀ọ́sọ̀ kí wọ́n sì dojú ẹ̀sìn wọn kọlọ̀ níbi tí àwọn àfáà ti mú àníyànú kí wọ́n dojú ẹ̀sìn wọn kọlọ̀ Ànábì náà wá sọ pé innamal a'malu binniyat wa innamal likulli imri'in ma nawa Ànábì ní gbogbo bá ṣe inú ẹ̀sìn wa ó dúró lórí àníyàn tá fi ṣe ẹ̀rì àníyàn tá bá fi ṣiṣẹ́ ó dúró lé lórí rẹ̀ a sì máa san kálukú lẹ́san àníyàn tó bá fi ṣiṣẹ́ àníyàn nù láàbá sọ pé la amala bila niyya láì sáníyàn kò ṣiṣẹ́ gbogbo dáa bá ń ṣe láyé àníyàn ni àníyàn ni ó sọ rúṣẹ́ yẹn àníyàn láàfimà irúṣẹ́ wo la ń ṣe torí tààlà fi ń ṣe ìgbà wo la ń ṣe bí la ṣe ń ṣe ó nìyẹn èyàn máa dà ní àwẹ̀ ni àníyàn àwẹ̀ Ramadan wá tó yàtọ̀ tó bá àwẹ̀ ọ̀ranyàn ni ó ń rí gẹ́bí àdísì ànásàsálà látọ̀ mọ̀mọ́ Hafsa a ní gbogbo ẹnikẹ́ni tí ó bá dà níyàn Ramadan látàlẹ́ kò láwẹ̀ àtàlẹ́ kílẹ̀ tó mọ́ kí alfajr tó yọ láti dà ní àwẹ̀ Ramadan ọba àdá nẹ́yìn ṣáì ọba àdá láàrin òru ọba àdálágó mẹ́ta kí ilẹ̀ sátò má kálùfàjátà láti dàníyàn gbogbo àníyàn àwẹ̀ Ramadan tàbá dà tàbáwẹ̀ ọ̀ranyàn tààdá látàlẹ́yẹn lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì la siyama lahu irú ẹni bẹ́ ọ̀láwẹ̀ lẹ́yìn náà tí àníyàn tàbá fẹ́ dà ìsáníyàn kanáà láàdá ti bẹ̀rẹ̀ Ramadan tí èdópin àbá máa dà lójoojúmọ́ lórí ilé àwọn àfáà pín oríṣìíríṣìí àwọn kan gbà yí pé ojoojúmọ́ ni wọ́n kan gbàtà bá ti dáálẹ̀ kanáà látòkèdélẹ̀ lábá ìdálẹ̀ bẹ̀rẹ̀ báyìí dópin pẹ́ kanáà tó bá ti dáyẹ náà ni ṣùgbọ́n ìtọ́ dáadì kó jójoojúmọ́ torí pé ààwẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan dá dúró ni ìbáadà tó mustaqilla siyamu kulli yawmin ìbáadà tó mustaqilla ààwẹ̀ ọjọ́ kọ̀ọ̀kan ọdádó gbígbàtà ń sọ̀rọ̀ wákàtí márùn ìrun wà ní àmà kìlójúmọ́ ààlè dáyẹ márùn lẹ́lẹ́kanáà ló pé tó dára jù oníká máa dà ní ààwẹ̀ ní ojoojúmọ́ gbogbo òru ló dára jù ní bàbá wa Imam Ahmad Hanbali onígbàjá bá ti ń dìde lóru
lásìkò tí yẹn máa ń jẹ sàárì yẹn ó ní kí sásìkò oúnjẹ àárọ̀ ni òun bá abádìgá ní kàbá tí ń dìde tí ń jẹ sàárì yẹn ó ti dà ní àná lórí àníyàn náà wá rẹ̀ sáà lè ṣe nàwẹ́ẹ̀tù àbá lè ṣe nàwẹ́ẹ̀tù lé lórí nàwẹ́ẹ̀tù àwọn àsúmọ̀ Ramadana táwọn bàbá ń wí yẹn sáà lè ṣe àbá lè ṣe ìyẹn náà rí lọ́dọ̀ àwọn àfà wọ́n pín sí méjì ń bẹ àwọn kan ní òní ìdí kí afẹnuwí kọ́kàn wà lọ́kàn ni àwọn kan ní alẹ́fẹnuwí táàfi kún tọkàn yẹn náà àti a ní ká máa fẹnuwí yẹn ọ̀rọ̀ wọn lékè jù ẹ̀ntẹ́ pé alẹ́fẹnuwí káfí tọkàn náà sí ṣùgbọ́n bẹ́ẹ̀ nìkan bá dà níyàn pé nàwọ́ ètò àgbọ́dọ̀ wà kọ́ndẹ̀mẹ̀ torí pé téèyàn bá kàtí àdáadáa lórí pé sáà lè fi ẹnu wí àbá lè fẹnu wí tí bàbá tẹ̀lé àgbẹ́ mọ́sá àbíkàlá fẹ́ tẹ̀lé o àwọn afẹ́ ẹnu wọn ó yàtọ̀ lé ní ìlórí ọ̀kanù àti rá ní àníṣẹ́ ńgbùlá máa dà bóòlá sí máa dà lẹ́yìn náà nínú àwọn àbẹ́rẹ̀ tó tó máa ń jẹ ọjọ́ o náà ni man yajibu alayhi siyam Ramadan àwọn ní àwẹ̀ Ramadan jẹ́ ọ̀ranyàn lé lórí àwọn láàwẹ̀ lọ́jọ́ ọ̀ranyàn fún tí wọ́n gbọ́dọ̀ má gbà tẹ́jọ́ ọba jẹ́ lè gbà irú ẹni bẹ́ẹ̀ ó ti dára níwájú Ọlọ́run tó fi hàn wípé gbogbo èèyàn kọ́ ní àwẹ̀ Ramadan jẹ́ ọ̀ranyàn lé lórí ó ní àwọn kan táwẹ̀ jẹ́ ọ̀ranyàn lé lórí ní ṣókí àwọn táwẹ̀ jẹ́ ọ̀ranyàn lórí inú àwọn mùsùlùmí òun náà tó jẹ́ mùsùlùmí ọkùnrin ni o obìnrin ni o tó ti bàlágà ó ti dépò ọkùnrin ó di pópò obìnrin tó sì lálàákáyè tí è ṣe wèrè tí è ṣe dìdìrìn tí ó sì jẹ́ arìnrìn àjò ní àjò tó lè mú fàwẹ́lẹ̀ lẹ́yìn náà tó sì lágbára àti gba àwẹ̀ tí è ṣaláìsàn tó bá ìjẹ́ obìnrin tó mọ́kóònú ẹ̀jẹ̀ oṣooṣù àtẹ̀jẹ̀ ìbímọ tá a bá ti rí àwọn kọ̀ndíṣàn márùn-ún yìí ẹ̀rí mùsùlùmí ni ó ti bàlágà ó ní làákàyè ó rìnrìn àjò ó ní agbára ẹ̀rí lẹ́yìn náà wá ní wípé tó bá ti kóbìnrin ni ẹlẹ́ẹ̀kẹfà ọmọkóò níbi ẹ̀jẹ̀ oṣooṣù ẹlẹ́ẹ̀keje ọmọkóò ní ẹ̀jẹ̀ bímọ ilé àwẹ́dọ̀nà ìfúrú ẹni bẹ́ẹ̀ ìbéèrè ìdáhùn rẹ̀ nù nínú àwọn àbẹ́ẹ̀rẹ̀ tó tún máa ń jẹyọ ní ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun náà ni pé man yurkhasu lahu al-fitri fi Ramadan àwọn èèyàn wo lé àṣẹ àyàfi fún wípé àwọn lè má gbààwẹ̀ inú Ramadan táà sí àyàfi àwẹ̀ wọn pé lágbájá báyìí ó lè má gbààwẹ̀ o ṣẹ̀ríà ẹ̀sìn wa ó sí àyàfi fún wọn inú àwọn èèyàn tí wọ́n lè má gbààwẹ̀ àwọn yẹn rẹ̀ àkọ́kọ́ ọmọdé àṣàyàfi fún ẹlẹ́ẹ̀kejì wèrè àṣàyàfi fún ẹlẹ́ẹ̀kẹta àgbàlagbà lọ́kùnrin àbí lóbìnrin tó ti darúgbó jọkújọkú tí ìjárúgbò jẹ́ lè gba àwẹ̀ àṣàyàfi fún aláìsàn láìsàn òjò lè gba àwẹ̀ àṣàyàfi fún arìnrìn àjò tí náà òjò lè gba àwẹ̀ àṣàyàfi fún obìnrin tí ń ṣẹ̀ṣẹ̀ òjò àbẹ́jẹ̀ ìbímọ àṣàyàfi fún obìnrin tó lóyún sínú látara oyún yẹn ń dà láàmú tó bá lọ fẹ́ gbà pẹ̀lú ẹ̀ àṣàyàfi fún tàbí tó ń tọ́mọ lọ́wọ́ àṣàyàfi fún tàbí tó ṣe yí pé ẹni tó ṣe yí pé wọ́n jẹ nípa láti má gbà àwẹ̀ wọ́n ń pè ní mukra wọ́n fọ́sẹ̀ ó lè jọ á lójú àwọn ìlú kan bẹ̀lẹ̀ ní ìlú India ìlú China láwọn àyíká tí àwọn kèfèrí ti gbóná tí wọ́n máa fọ́ọ̀sì àwọn mùsùlùmí jẹun wọ́n fọ́ọ̀sì wọ́n jẹun ní Ramadan
irú àwọn bẹ́ẹ̀ tó gbọ́n fọ́ sí ẹni asàyàfi fún. Bẹ́ẹ̀ náà ni ẹni tó fẹ́ gbáyànlá fàpẹẹrẹ àwọn sẹ́kàn bẹ iṣẹ́ agbára ní tàbábẹ́ ṣe fàpẹẹrẹ ní ìsìn ọkọ̀ ojú omi ọpọ́n ni ó kó àwọn èrò ń lọ bá dà sínú omi àwọn ẹwà ní omi àwọn ará wọn kan tí a mọ̀ wẹ́wẹ́ tí a lè yọ àwọn èèyàn yẹn ṣùgbọ́n àwẹ̀ ń gbò wọ́n bí a bá náà yọ èèyàn pẹ̀lú àwẹ̀ àná bomi lọ ní ṣẹ̀rẹ́ àgbàndà ìkan jẹun láti yọ àwọn èèyàn yẹn wọ́n pè rẹ̀ bẹ́ẹ̀ ni múnkìr ẹ̀tọ́ bẹ́ rẹ́síkú àwọn èèyàn ẹ̀rẹ̀ tàbí iná ló ń jó tó pé inú àwọn tí a máa bí a ṣe jáwọnú náà ni láti mú àwọn èèyàn kó ń bẹ láti rẹ́síkú àwọn èèyàn tó pé jọba wá jáwẹ̀ kò ní lè rí ṣe wọ́n ṣàyàfi fún gbogbo àwọn eléyìí ó náà ni wọ́n ṣe àyàfi fún níwá ń bẹ́ẹ̀nu wọn tí ò ní gbààwẹ̀ rárá náà tàà ṣàyàfi fún yìí ń bẹ́ẹ̀nu wọn tí ó san padà ń bẹ́ẹ̀nu wọn tó yí pé oúnjẹ ní ó fi gbààwẹ̀ tiẹ̀ fàpẹẹrẹ wèrè kò ní gbààwẹ̀ rárá ọmọdé kò ní gbààwẹ̀ kò ní tó fẹ́ san padà ẹ̀rì ṣùgbọ́n arúgbójọkújọkú oúnjẹ láàmà fi báyẹ gbààwẹ̀ ẹ̀rí arìnrìn àjò àtàláìsàn tó kọwàjú tó lọ ohun yẹn yóò san padà bẹ́ẹ̀ náà lẹ́ tó ń tọ́mọ lọ́wọ́ tàbẹ́ tó lóyún sínú tí òjò lè gbààwẹ̀ àwọn yẹn máa san àwẹ̀ wọn padà bẹ́ẹ̀ náà ni ẹni tí ọgbà àyànlá látara wípé jẹ́ ọba jẹun kò lè rẹ́sìkò àwọn èèyàn yóò san padà láwọn ọjọ́ tí ìyàwó ìbá lọ tán bẹ́ẹ̀ náà lẹ́ntà force jẹun nínú Ramadan tọ́lọ̀ bá ní kó mórí bọ́ kó náà jẹ́ ń dà láàmú yóò padà sàwọn ìpadà yẹ tó jẹ́ bó ti jẹ́ nínú àwọn àbẹ́ẹ̀rẹ̀ tó máa ń wáyé nínú Ramadan tó kọ́mọ̀ tẹ́ ma gbọ́ lẹ́nu àwọn èèyàn onáà kí wọ́n béèrè wípé hukum man yatruku siyam Ramadan bidun udhrin shar'iyyin kí ni ìdájọ́ ẹni tí ó gba àwẹ̀ tó jẹ́ mùsùlùmí tó gbogbo kọ̀ndíṣẹ̀ tó fi lè gba àwẹ̀ ló wà lára rẹ̀ kò wá gba àwẹ̀ ọkàdìkàdì fàwẹ́lẹ̀ láìgbà ẹ̀rẹ̀ láì ní àwíjàre ẹ̀sìn ẹni tá ń sọ yìí kò ní àwíjàre ẹ̀sìn rárá ìyẹn pọ̀ láàrin wà lẹ́ni ọ̀pọ̀ láàrin wà lẹ́ni níbi ẹ̀ tí ó bá tọ́ pọ̀ jù àwọn ibìkan ń bẹ àwọn onímọ́tò ọ̀pọ̀lọpọ̀ àwọn drivers tẹ́ bá dé garage lẹ́mà tí wọ́n máa jẹ́nu yẹ sáàsá Kamilu ni Basiru ni Rasaki ni Suleiman ni Dawudu ni Ibrahim ni Abubakar ni Abdullahi ni tí ó máa jẹun lọ́sàn Ramadan ẹ̀rẹ̀ ilé yìí rí àbúrúgbà ni kí wọ́n ní ìdájọ́ rẹ̀ àkọ́kọ́ ni wípé ìbéèrè ni pé akọ béèrè àìgbààwẹ̀ rẹ̀ tó gbààwẹ̀ yìí ṣé ti gbààwẹ̀ ọjọ́ ọ̀ranyàn ni àbọ̀ yọlẹ̀ àti gbà nǹkan méjì ni tó yí pé ọba gbà pé ààwẹ̀ ọjọ́ ọ̀ranyàn ni irú ẹni bẹ́ẹ̀ fọ́ káfírun ó ti di kèfèrí mukadhibu lillahi wa rasuli ó ti dẹni tó pé Ọlọ́run àtúnṣe nírọ́ tó ipé lùtà ti ní ẹ̀sìn ni tí ìjọba ẹ̀sìn sì lágbára yóò dẹ̀ wọ́n ó pè wọ́n rẹ̀ sí ẹni bẹ́ẹ̀ ní sí wọ́n rán àwọn agbófin lọ sí gáràjì
kí ló gọ́ jẹ́ Suleiman ó jẹ́ lọ ń jẹ́ Ramadan bẹ́ẹ̀ ọ̀yá bọ́ sínú mọ́tò báyìí sàwọn káàkiri ó di máa ká máa ṣàríyà ó kàn lọ sílẹ̀ ẹjọ́ ó wọ́n abẹ́ léèrè limadha lam tasum kí ló tó gbààwẹ̀ tí wọ́n wọlé ṣe àwẹ̀ ọ̀ràn yẹn ní kí sọ́nà yẹn àkí sọ́nà yẹn ó sọ́nà yẹn kí ló dé kò jọ́nà rárá bọ́bá mú lè gbà ìyẹn wọ́n sì wá sí fún ẹ̀rì wọ́n sì wá sí fún lẹ́yìn náà wọ́n ní látòní lọ láti sin lọ́kọ́ bẹ̀rẹ̀ àwẹ̀ wọ́n a máa mánìtò ẹ̀ fọ́jọ́ mẹ́ta ó kú lọ́dún ọdún ọkọ̀gbà àwẹ̀ mo tó sọ fún ìjọ kejì bájọ́jọ́ ẹlẹ́ẹ̀kẹta wọ́n pa ní yókùtàn rídàtàn ó ti kó nú ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ jẹ́ bá pa la yuqsad wọn níwẹ̀ wala yukfan wọn ní bá sọ lára wala yusalla alayhi wọn ní kí ó sọ lára wala yudban fi maqad muslimi wọn ní sí sódà musulmi wala yurath wọn ní jogún ẹ̀ wa tarkatu ila bayti mal muslimin tó bá ní wọ́n kùlọ sí lówà musulmi ni ọ̀parínù ṣẹ̀rí àánú ilẹ̀ ìfilẹ̀ rí rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ rú tá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí láwọn ìlú tí wọ́n ti ń ṣe Islam tó ti lálàáfíà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ̀ tó bí 20 ọdún nìsìn nígbàtí wọ́n máa ń sẹ́ndì àwọn àfáà wá láti ilẹ̀ Lárúbáwá pé láti Saudi Arabia pé láti Sudan pé láti Kuwait pé láti Iraq pé láti Egypt wọ́n ní kí wọ́n bá wá ṣe ìyá Ramadan àti Al-Qur'an sórí àmọ́ wọn káàkiri wọ́n ma bá ní kítàràwí wọ́n ma ṣe tafsir fáwọn èèyàn wọ́n ma yẹn sí kẹ́nìkan wọ́n wá sẹ́ndì àwọn kan sọ́dọ̀ wájọ́ náà lọ èmi náà wá yẹn ti arákùnrin yẹn kẹ́nìkan Abdullahi kẹ́nìkan ni ló wá rẹ̀ ní àwọn kàjá ń jẹ́ lọ́sọ̀ Ramadan ó ní subhanallah fi náà Ramadan al-insan ya'kul jahran alaniyyan wallahi ma ra'aytu qattu olóhun òríró ẹ̀rí pé èyàn kàdìkàdì máa ń jẹun lọ́sàn Ramadan ó ṣe lè máa kọ́ ohun òríró ẹ̀rí tí ohun òríró ẹ̀rí lọ́dọ̀ tí wọ́n kódà bí a bá gbẹ́lágbájá yìí kọ́ má gbáwẹ̀ kí yọ́ mọ̀ jẹun tàgbàgbà àyó jẹ lóúnjẹ rẹ̀ kí wá bọ́ sí ìtàkọ́ máa jẹun lẹ́ẹ̀fí lè rí ìlú àwọn mùsùlùmí gidi kí wọ́n tàn jẹ lọ́sàn Ramadan ọdún kan bẹ́ mọ́ lọ sí Saudi Arabia mo wá wọ Etihad Air nígbàtà dé ta ní transit ní airport jẹ́ tí ó sọ fún wa wípé àwọn Ramadan wọ́n ní sílé oúnjẹ kankan wọ́n ti ànà síkátò sọ̀kalẹ̀ no smoking no drinking no eating òfin ní gbogbo yẹn ẹ̀rì àwọn ìlú musulmi torí díẹ̀ tí kìí gbá àwẹ̀ tó ẹgbẹ́ gbà pé àwẹ̀ ọjọ́ ọ̀ranyàn ní kìí ṣe musulmi má ṣùgbọ́n gbà pé àwẹ̀ ọ̀ranyàn ní ṣùgbọ́n ó ní lára ní ọ̀lẹ́nu yóò adab ọ̀lẹ́nu wọ́n akọ̀lẹ́kọ̀ ni wọ́n akọ̀lẹ́kọ̀ wọ́n wọ́ ọ̀nà ẹ̀ wọ́n lè nà lẹ́gbà láyé ẹ̀ ó gbà pọ́ran yẹn ni ṣùgbọ́n ó yọ̀lẹ̀ kò lè finú ẹ̀sẹ̀rẹ̀ wọn ò ní pa oúnjẹ wọn ìpé kó tó bá tó gbọ́gbà lọ́rọ̀ àyàn ṣùgbọ́n lè ara ẹ̀wọ̀n fẹ́ mú kò mẹ́ ẹ̀yẹ owó ẹ̀yọmọ̀ ya mẹ́gbọ́n tí mọ̀ sọ kọ́ sí pé báyìí ni òfin àwẹ̀ rí lọ́dọ̀ gbogbo àti bí ó ṣe rí bá ṣe ní ọmọ ṣe rí
ìlà fi máa ń ní àwọn táǹpẹ̀ ní hay'atul amri bil ma'ruf wa nahy anil munkar, ìgbìmọ̀ tí ó máa mójútó ètò lórí ọ̀rọ̀ ẹ̀sìn, àwọn tí wọ́n fẹ́ máa ṣe rádaràdá nínú ẹ̀sìn tí wọ́n ní fààyè bẹ́ẹ̀ gbà wọn. inú bẹ̀rẹ̀ tó ní wípé ma hukumu siyam tariki salat, kí ni ìdájọ́ ẹ tí ń gbààwẹ̀ tí ìkírun? Kí ni ìdájọ́ ẹ tí ń gbààwẹ̀ tí ìkírun? aka ń bẹ inú àwọn mùsùlùmí yasumun, wọ́n máa ń gbààwẹ̀ wala yusallun, wọ́n ní kírun. Kí ni ìdájọ́ ẹ? kìí fáwọn ìsinmi mọ́ kékeré. lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn wọ́n kú sí méjì. àwọn alákọ̀ọ́kọ́ wọ́n ní la yuqbalu siyamuhu, Ọlọ́hun ní gbà àwẹ̀ rẹ̀, torí ń gbà tí wọ́n ń tó ọ̀rọ̀ Islam. hadith abúlá Umar radiyallahu anhuma olùgbọ́nà ló pé búní al-Islam ala khamsin, àmà Islam lórí òpó 5: shahadatu an la ilaha illallah wa anna Muhammadan rasulullah, ìgbàgbọ́nú Ọlọ́run àti ìgbàgbọ́nú òjíṣẹ́ Ọlọ́run, wa iqami salat, àti ìgbérùn dúró. torí díẹ̀ láfi rí lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì kájágbà wípé gbogbo ẹtí bá ti kírun kìí ṣe mùsùlùmí, pé àná sọ pé yàtọ̀ tí ń bẹ láàrin ẹ̀yin mùsùlùmí àti ẹ̀sìn mùsùlùmí pé mùsùlùmí máa kírun ẹ̀tọ́ ní kírun. torí díẹ̀ wọ́n ní ẹ̀ tí ó kírun ẹ kìí ṣe mùsùlùmí, ààrẹ tí àwẹ̀ lọ́dọ̀ ẹ̀. ẹ̀gà àwọn ànábìlà mítà lọ́jọ́ náà, àwọn sàbùn àmàlì àmbàlì gbogbo wọn bó ń bá àti fèmín rahimahullah bí táwọn lọ nìyẹn. torí díẹ̀ wọ́n gbà pé la siyama lahu, la yuqbalu siyamuhu, kò láwẹ̀ o, ìrun yọ́kọ̀ kí oró tó lè gbà àwẹ̀. ṣùgbọ́n rí inú apákanú àwọn àfá wípé fówà áàfìmù, pẹ̀lú ẹni bẹ́ẹ̀ lẹ́sẹ̀ ni li tarki salat, torí pé kò kírun. ṣùgbọ́n àwẹ̀ tó ń gbà yuqbal, àwẹ̀ ó lè jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run tó bá gbà dáadáa, pé ọ̀tọ̀ ní ẹ̀san àrùn, ọ̀tọ̀ ní ẹ̀san àwẹ̀. wọ́n láti pé ká mọ̀ pé síyámù rẹ̀ sọ̀hí ọlálàáfíà tó bá ti bọ́sẹ̀ kọ́ gbà, ṣùgbọ́n káàkà máa sí wáàsí lórí ọ̀rọ̀ ọ̀run ni, ká máa sọ yí pé kọmọ gbà àwẹ̀, ká máa sí wáàsí lórí ó sì é ṣe kọ́lọ̀ wá ti ara àwẹ̀ tí ń gbà náà kọ́lọ̀ wá kọ́rọ̀ ìrun fún ẹ̀rẹ̀. kìí ṣe nǹkan rẹ̀ kí mùsùlùmí máa gbàwẹ̀ láì kírun, ìtọ́dájú ní kókè nǹkan gbàwẹ̀. ṣùgbọ́n tó wá sí pé wá máa gbàwẹ̀ kìí kírun, bí àwọn afá tó sí ọ̀nà méjì ni a kan pè kìí ṣe mùsùlùmí, kò tẹ̀ dédé àwẹ̀. àwọn kan ní mùsùlùmí ni àwẹ̀ sí àlàáfíà bá ti gbà dáadáa, ọkàn bá dọjọ́ gbẹ̀dà kí a máa yọ gbẹ̀san àwẹ̀, yóò jíyà àrùn. ọ̀rọ̀ àwọn ẹlẹ́ẹ̀kejì yẹn lọ́dọ́gbàjù láti pé ká má lé àwọn yẹn dànù jọ́sẹ̀ ní hàn nuraghibuhum fil Islam. inú àwọn àbẹ́ẹ̀rẹ̀ tó tún mọ́ ń wáyé táwọn yẹn máa ń bẹ̀ẹ̀rẹ̀ o náà ni ma hukumu man akala aw shariba nasiyan fi nahar Ramadan, kí ni ìdájọ́ ẹ tí ń gbà àwẹ̀ lọ tó wá ṣèèṣì jẹun àbóṣe òsì mú lọ́sàn Ramadan bá ṣe ń gbà àwẹ̀ lọ nísìn. àgbàgbà ìbáṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àwọn kan alásà kan ń bẹnu wá ti máa ń jẹ sweet, tó máa ń jẹ biscuit, ó máa látọ̀rọ̀ ẹbọ̀, ó máa ń jẹ single, ó máa ń jẹ obì, ó máa ń jẹ orógbó, àpò ní sì máa kó sí abẹnú báàgì ní wọ́n gbà àwẹ̀ lọ
ló bá yọ bisikíìtì ló fi sẹ́nu ọjẹ́ kìíní ọjẹ́ kejì nígbà jẹ́ kẹta ló bá sọ ibù wọ́n mọ́ gbà àwẹ̀ mọ́dá yàfà kí ní ó sì tàbí nìkan lọ́ta lólówó tó gbà àwẹ̀ ní tí a bá sì jẹun tó bá sì sì mú Ànábì wa sọ́sọ́lá ó ní wọ́n bá sì jẹ tó bá sì sì mú kó máa bá àwẹ̀ rẹ̀ lọ Ọlọ́run ló fún jẹ Ọlọ́run ló fún mu ìdẹ́kùnrin Ọlọ́run ló fún jẹ Ọlọ́run ló fún mu kó máa bá àwẹ̀ kó sì sí ni kí sí mú tààmì kò máa máa tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìyá kan yọ nínú ìsúnmọ̀ bá wẹ̀ lọ́nkẹ́ kọ máa wẹ̀rẹ̀ ṣùgbọ́n máa mú Málíkì rahimahullah òun wá nílò ẹni bẹ́ẹ̀ táàwẹ̀ bá tán afẹ́kọ́ dáwẹ̀ yẹn padà ètì yá tán láti mú yìí jíkó lọ́dọ̀ àwọn yòókù lọ́dọ̀ àwọn Ṣàfíyà àwọn Ànábílà àwọn Ànàfíyà àwọn ní onídì tó bá nàbí ọ̀sọ̀ pé kọ́ dáwẹ̀ padà ṣùgbọ́n tá bá lè tẹ̀lé ọ̀rọ̀ Málíkì yẹn ó fi alọ́kànbalẹ̀ ó náà ní ètì yá tán láti fi alọ́kànbalẹ̀ ẹ̀rẹ̀ bákanáà inú àwọn àbẹ́ẹ̀rẹ̀ tó tún máa ń jẹyọ táwọn èèyàn máa ń béèrè lórí gbáǹgbáwẹ̀ ó náà ni kí wọ́n bí á lè rí pé ma hukum istimal furushad al-asnan fi nahar Ramadan wa nawiha wọ́n ní kí ni ìdájọ́ kí a lo brush pẹ̀lú ọṣẹ ìfọnu inú ọ̀sán Ramadan wọ́n máa ń béèrè bẹ́ẹ̀ sí yàn lè lo brush bí ó ti kọ́ bẹ̀rẹ̀ pé sí yàn lè rí pákó ní ọ̀sán Ramadan wọ́n máa ń fa kákọ́ bẹ́ lórí pákó lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn wọ́n gbà yí pé káìlá tó tó àwọn kan gbà pé káìlá tó tó kẹmàlìkíyà èyàn lè rìn pákó tó bá ti ń di ẹ̀yìn àìlá kí a fi pákó rẹ̀ látara àdísì fuluf family sọ́ọ̀hìm oòrùn ẹnu aláwẹ̀ ní ń famara wọn lọ lè lórí ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Ṣàfíyà àwọn gbà pé àtàárọ̀ àti yálẹ̀ta àtọ̀sán àti ìrọ̀lẹ́ alọ́run pákó látara àdísì Amir wọ́n pẹ̀ nìkan ní Amir sàábé ni olóòrí Ànábì nígbà tó wọ́n lè káyé rẹ̀ tí Ànábì ń gbá ẹ̀dọ́ sọ̀rọ̀ pákó torí díẹ̀ mú gbà láyé bẹ́ ṣùgbọ́n brush àti ikẹ̀ bẹ́ẹ̀ lọ́tá ló nìsìn kò sí láyé Ànábì ara wọn kan ìgbàlódé ni àwọn àfáà náà sì fàtíwá wípé irú ìdájọ́ wà fún pákó náà ló wà fún náà a sì lè tán ẹnu sí lọ́sàn tó bá wá tọ́nu sí tán àtù ayọ̀nù dáadáa tù wọ́n ní ràlẹ́rálẹ̀ tí wá máa ń kú lẹ́nu yẹn máa fún òní ẹ̀sìn sàmójúkò fún wa bí gbẹ̀ta bá sàlùwàlá náà ni gbé bá sì túnmí àlùwàlá tó yóò sì kù ràlẹ́rálẹ̀ inú orí ahọ́n wa ipò bẹ́ẹ̀ náà ni ó náà wá torí díẹ̀ ìtumẹ̀ náà ni pé èèyàn lè rí pákó ó lè rí brush lọ́sàn Ramadan inú abẹ́rẹ̀ tí a tó máa ń bèèrè o náà ni pé man asbaha wa alayhi ghusl janaba wa huwa sa'im madha yaf'al ẹni tó bá ṣe yí pé ó jí láàárọ̀ ó wá bá rẹ̀ pé ó níwẹ̀ janaba lára bí máa ń ṣẹlẹ̀ nígbà míì tí èèyàn bá yàwó ẹ̀ lásìpọ̀ kí ó tó di pé àsùbá tó bóyá jẹ́sàrí tẹ́nìsì ajẹ́sàrí ní nǹkan bí 5:15 fájírìsì ní ìsẹ́rẹ̀ ó ń tó bí 10 minutes tó fàpẹ̀rẹ̀ èyàn wá tún ṣeré pẹ̀lú ìyàwó ẹ̀ títí ẹ ṣeré di 20:05 àsìkò sàrí náà sí wa ọ̀sá ṣeré pẹ̀lú ìyàwó ẹ̀ ọlọ́lára rẹ̀ ṣùgbọ́n bí ó ti ṣeré báyẹn ó ti rẹ̀ ó lè dìde mẹ́ ọkàn sọ lọ ní nígbà tó jí 10:06 ló jí ó ti jí lẹ́yìn tí ó jẹ́ náà bà lára sí àwẹ̀ rẹ̀ mẹ́mẹ́ àbí ó sì mẹ́ ọ̀rọ̀ àwọn afá kú sí méjì akán ní ọ̀sá àwẹ̀ mẹ́ tí a bá ti lè jí bẹ́ẹ̀ tí jẹ́ náà bà lára rẹ̀ kọ̀ láwẹ̀ wọ́n lọ àdísì àbúrírà àdísọ̀ ìsìn
súnmọ́ mọ́ Aisha Salama àwọn láwẹ̀ pé Ànábì a máa jí pẹ̀lú janaba tí ó sì máa gbà àwẹ̀ lọ torí díẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́yẹ lọ́fẹ́sẹ̀ nílẹ̀ nǹkan kan máa wẹ̀ wa á lọ wẹ̀ ni a sì gbà àwẹ̀ wa kankan mú lọ́fẹ́sẹ̀ nílẹ̀ tó ní agbègbè ẹ̀ náà wọ́n máa ń béèrè ọ̀dọ́mọkùnrin ní tàbọ́dọ̀mọbìnrin ní ó ń gbà àwẹ̀ lọ́wọ́ lálà lọ́sàn Ramadan pé òun róbi lójú oorun tàbí òun lọ́kùn lójú oorun àwọn àṣírípá látà erípá ìwá rẹ̀ lọ́wọ́ àdìbọ́ dànkára ńgbàjọ́ wà jí bí aago 3 tó jí báyìí ní ọ̀sán ó jí dànkára nǹkan kan máa wẹ̀ rẹ̀ yóò lọ rẹ̀ ìwẹ̀ ni kí sì máa bá wẹ̀ rẹ̀ lọ kò sí nẹ́sàn padà eléyìí òun náà ni díẹ̀ nínú àwọn ìdájọ́ ní ìparí òun náà béèrè táwọn obìnrin máa ń béèrè àwọn obìnrin látara ìfẹ́ràn ẹ̀sìn wọn a náà fẹ́ kó ipé tàn bá gbá àwẹ̀ yọ tọ́kùnrin gbà láwọn náà gbà ẹjọ́ oṣooṣù wọ́n sì máa ń dí wọn lọ́wọ́ ẹjọ́ bá ń ṣẹ̀ṣẹ̀ oṣooṣù ọlọ́jọ́ 3 ọlọ́jọ́ 4 ọjọ́ 5 ọjọ́ 6 ọjọ́ 7 tó bá di tàbí Ramadan ẹ̀jẹ̀ ó dé bẹ́yẹ̀ báyìí ti dé kò gbọ́dọ̀ gbà àwẹ̀ mọ́ ṣùgbọ́n tó Ramadan bá lọ yọ́ sàn ọjọ́ ìpadà ìwà máa káwọn obìnrin lára wọ́n ń bè lọ́dọ̀ àwọn àfẹ́sì pé tí a bá ní nǹkan tó lè lò tẹ́jì oṣooṣù fi ní wá inú oṣù Ramadan yẹn sí ẹ̀sìn gbàláyé wọ́n jù sí àwọn àfẹ́sì níbi bèèrè ti kọ́ wá láti Europe ní lọ́dọ̀ àwọn ará àwọn òyìnbó náà jù sọ́dọ̀ àwọn àfẹ́sì àwọn afáwà wòsí wòsọ wọ́n wá ní àkọ́kọ́ obìnrin kọ̀ọ̀kan gbọ́dọ̀ mọ̀ yí pé àdámọ́lẹ̀jì oṣooṣù ó sì wà natural pé àwọn mùsùlùmí ṣáájú lóbìnrin náà wọ́n ń ṣẹ̀jẹ̀ oṣooṣù wọ́n sì ń gbààwẹ̀ nígbà tẹ́jì tó bá ti dé wọ́n fà wẹ̀lẹ̀ tí Ramadan bá lọ wọ́n san padà lẹ́bí bá ní àdé sí sọ Bukhari tí màmá wa ṣà ní òun a máa ní gbèsè àwẹ̀ lọ́rùn tí òun ò ní tí ìsan gbèsè àwẹ̀ yẹn tí Ṣàbán tí ó fi dé tí ó kù oṣù kan tí Ramadan ó dé kó tó san gbèsè àwẹ̀ ọ̀hún ìṣẹ́ àwọn ẹni ìsájú náà ṣùgbọ́n lédè onírè tẹ́wọ́n ń béèrè yìí àwọn àwọn àbá sọ pé obìnrin lè lo àwọn nǹkan tó lè má jẹ́ kí ẹ̀jẹ̀ oṣooṣù rẹ̀ wá nínú Ramadan àkọ́kọ́ kó sì póbi dáhùn sọ yìí yóò consult medical doctor tọmọsẹ́ sí ò ní nímí lára sí ò ní kó bá mi tó pé gbogbo dáa bá ti ń lò tí ó ní jẹ́ kẹ́sì oṣù ọwá ó lè kó bá ìlera àkọ́kọ́ nù lẹ́ẹ̀kejì wọ́n ní kó ti sí pé obìnrin tó gbogbo kò bí mọ́mọ́ tó wó lè ní effect lé lórí wọ́n tàbí pé gbogbo condition dókítà sọ pé kò lè kó nira bá bẹ́ẹ̀ lọ adáwọn bá ti ń gbà ní láàyè kò sí ní jẹ́ tí ọmọ ṣe ní gbogbo ìgbà wọn kan fara mọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí fátọ̀ àwọn àfá ní ìparí ìgbóná ní wípé sáà lè gba abẹ́rẹ́ nú àwẹ̀ abẹ́rẹ́ kó sírísí àwọn abẹ́rẹ́ kan ń bẹ bí yàn bá gbàgbé àti yàn jẹun ni àlegbà yẹn nú àwẹ̀ bí kẹ́yàn sọ pé sí èyàn lè gba drip nínú àwẹ̀ ìtọ́rẹ bá ti ka drip ti yàtọ̀ jìdá láìsànú wà fà àwẹ̀ ẹlẹ́ni wọ́n fẹ́ pẹ̀lú ìtafẹ́ lọ múra abẹ́rẹ́ àjẹ́ ara jẹ́ ní a máa gbà àlegbà nú àwẹ̀ gbogbo àwọn abẹ́rẹ́ bẹ́ẹ̀ bóyá abẹ́rẹ́ àìsàn àjàkálẹ̀ tó pé kò ní ìbátan pẹ̀lú pé ó dípò oúnjẹ ṣẹ̀rẹ́ àgbà aláyẹ̀ àlegbà abẹ́rẹ́ gbogbo àwọn eléyìí náà ni díẹ̀ inú àwọn fíkíù síyàm tó kí gbogbo àwọn mùsùlùmí ká mọ̀ àwọn kan kéèkéé àgbọ̀dọ̀ mọ́mọ̀ ìyẹn náà ló jẹ́ ká máa wá sí máa gbà wẹ́wà kátọ́rọ̀ àfíríkọ́ ló fúrẹ́ síwájú wa